òrólà àfọmọ odò fòdò òrólà àfọmọ odò fòdò òró gangan là àfòdò tòótó bá rí sùn àfọhùn dòdòdò irú òró nírú borun òróró ṣe wẹ̀ bẹ́ẹ̀ ni òróró ṣe fi ṣe bẹ̀ ẹnìkan ò ní í gbé o ẹnìkan ò ní gbé dùbúlẹ̀ sọ kò sóró nítorí tòró orí nílé bàbá tí yín o nílé bàbá tẹ̀yìn ológun gbàgbé ẹni kígbe òró ẹni kan ṣòro bẹ́ẹ̀ lẹ́ni rógún ìfòró ẹ̀mí láṣẹ Elédùmarè. You are great. ọmọ ológun gbàgbé ayírí ẹ̀ta ọmọ yẹ́jọ bàtà ọ̀rá igi ọmọ àjọ bàtà yọ kẹ̀kẹ́ ọrùn ọmọ àjọ bàtà yan lóko jẹ́ ọmọ àgbàdo kọ́kọ́rọ́ kéèjì náà gbẹ́jù gédélé òrò ọmọ olóore lèrúdò níbọn ti sùn sọ́ràn akọ èsì ọmọ ẹlẹ́sìn náà ju ọmúrọ̀nù odò yàgùn ọmọ ẹlẹ́sìn yan bí ọ̀kẹ́dẹ̀ ìbọn lulẹ̀ òrò oníbàlẹ́sìn kéè lójú kéèmúrọ̀nù odò yàgùn búrú gbàrà náà ń ké sí okú yàrìmọ̀ gígùn wúrọ́ kó mèsì gígùn ó ti lọ ìhà akọni ti lọ nílẹ̀ yìí o wọ́n ti lọ ọ̀run rè gbogbo wọn ẹ pẹ̀lẹ́ gbogbo ẹ̀yìn ọmọ bí ọ̀bálágbè kó man abroad. You are great. ẹ mọ̀ pẹ̀lẹ́ o ọmọ àjò bàtà yọ gẹ́gẹ́ yìn ọrùn ọmọ àjò bàtà yọ olóko jẹ́ ọmọ àsìkò mọ̀ jàyà sósì ọmọ jàdúgbèjà kan náà kàn sí ipò ìgbèjà tí ò sá lọ́mọ ọmọ jàdúgbèjà kan kẹ́rù mọ́dé bọ̀ bí igi àgbógbó ẹ mọ̀ pẹ̀lẹ́ o gbogbo ọmọ ilé ọba ńlá gbé ẹ̀yìn lọ́mọ àwọ̀tẹ̀ ùmọ̀jà púọ̀ àwọ̀tẹ̀ mọ̀jà púọ̀ ọ̀npọ̀ lóko ọ̀npọ̀ kúrú amẹ́nurọ́rọ́ òròmọkùrú yẹ́yẹ́ kan mi rúbọ sùdí upa lẹ́jì gan nílé bàbá tó bí yín o ẹ̀yìn lọ́mọ lóò ẹ̀yìn lọ́mọ òló àríyàn gbẹ̀gbẹ̀ àsùn ọlá ọmọ ẹ̀sọ́ kò gbé àríyàn kéjọ lè gbígbé ọmọ ẹ̀sọ́ kò gbé àríyàn kéde gbògidì ẹrú di òpó ọmọ líjì ó ọmọ líjì ó àpò òye ṣe bẹ́ ẹ̀yìn lọ́mọ olóbì kó ọ̀pẹ̀rẹ̀ kó ọ̀pọ̀ ọmọ ẹ̀tú òtítọ́ lóbì òkòròkòrò lọ́mọ ẹ̀tú kú ọmọ ẹlẹ́jì gan mú ẹnu òsùn sóró ẹ̀yìn lọ́mọ ẹlẹ́jì gan amú ọgùn jọjọ ẹ̀jì kan yẹnà kíbi sí ìbọ́kó mọ́kú yàrìbọ̀ bẹ́ẹ̀kì ẹ mọ̀ pẹ̀lẹ́ o gbogbo ọmọ ilé ọba gbé mi ó máa nà abroad lẹ́jì gan ẹ mọ̀ pẹ̀lẹ́ o ẹ̀yin lọ́mọ elédè kan wà àṣùgbà kan sí ìwàsá kékeré lérò ọ̀rìjọ́ yẹ̀nà oṣù kan yẹgbẹ̀rún ṣoṣo nílé bàbá tó bí yín lọ́mọ máa kí yín o gbogbo ọmọ ẹ̀jì kan mo kí yín sílé bàbá yín lẹ́fọ̀n ẹ̀yin lọ́mọ olóòkè lómòkè eégún èdúlé àwọn ẹ̀fọ̀n kú mòye ọmọ èso koròǹbó ọmọ èlú lẹ̀lẹ̀ wújì. You are great. ọmọ òkè kí mi yá fọ̀ náà òkè kí mi yá fọ̀ náà bẹ́ẹ̀ lóòkè sọ̀rọ̀ dọ́ta kí mo bá pọ̀ ju òkè náà kù ń yúlé àrùn ń bá mú o àmúgbà àtẹ̀mí dání ní èyí ọ̀nà ọ̀nkẹ́lẹ́fọ̀n ọlọ́run làbárin hàn ìyàn lọ́mọ olúlé òró kékeré àfòmù mi ẹyẹ ìyìn lọ́mọ kẹfọ̀n rúyọ̀ gbú. You are great. ẹ bá ń gbọ́ o ẹ̀yin ọmọ ológun ń bá àgbèdè ẹ bá ń gbọ́ tèmi káyọ̀ bí ọmọ aláyé ń kí yín ni mo sì tún ń kí yín àwọn ọmọ Anthonia Alake òní aya ọlọ́jà àgbájọ tó tó lóògbé lọ́jọ́sí náà ni mo kí yín o ni mo kí yín Anthonia Alake òní aya
àgbájọ ọ̀run rèé o. Anthonia Alake òní aya ọlọ́jà àgbájọ ọ̀run